kẹ̀kẹ́ tó fẹ́ sọ wọ́n láti fi ọlọ́run kú sí lára yín ọ̀rọ̀ ti parí. ọlọ́run àdéhùn mẹ́rin gbogbo Kùránì látòkè délẹ̀ àdéhùn mẹ́rin náà lọ́run ṣe ó sì ṣe fún ìran èèyàn mẹ́rin. alákọ̀ọ́kọ́ ọlọ́run sọ pé òdìbò ní astajib lakum ẹ máa pè mí ṣé ẹ máa wípé ṣáàlà títí àdúrà lélẹ́lẹ́ wípé bẹ́ẹ̀ bá ti pè mí ọlọ́run jawabu sharti astajib lakum ẹ máa dá irú ẹ ti wá pè ọlọ́run ó sì ti dáhùn. alhamdulillah. àdéhùn alákọ̀ọ́kọ́. hayyakumullah. àdéhùn ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní bá dúkù rú ní àbùkù kúrúkú jawabu sharti tiẹ̀ náà ni pé àbùkù kúrúkú ẹ̀wọ̀n dọ́tẹ̀ ẹ̀ ti ń ṣe tẹ̀sùbá àbọ̀ wá ọlọ́run wa da irú òtún ẹ̀ tó ń tẹ̀sùbá alẹ́ ọlọ́run wa dẹ́rù ní ìlú òtún alóhùn aló ti parí lóhùn bẹ́ẹ̀ ti ṣe alóhùn ti wọlé lẹ́yìn ìgbà tẹ́ ẹ gba bí àsìkáàrù wọlé tá tẹ̀sùbá ọ̀bọ lọ́wọ́ ẹ̀ ń sẹ́ni kìlọ̀ ẹ̀ ní pété mú tí jòkó kí tẹ̀sùbá ọ̀bọ ní. la ilaha illallah. àtọ́nà òun náà ti ń gbogbo ọ̀gá. ẹlẹ́kẹ̀ẹ́ta la in shakartum la azidannakum jawabu sharti tiẹ̀ náà lóko ìgbà tẹ́ ẹ bá ti ń dúpẹ́ èyí máa fi lékún sí i òsibí ẹ bá dé láyé wákùnrin alhamdulillahi wa salamu ala ibadihi alladhina istafa ẹ kò wá ní wọn bí àwòsí ní an ashkura ni'mataka allati an'amta alayya. ìjẹ́kùn ti bẹ́ẹ̀ taba mọ́. ẹlẹ́ẹ̀kẹ́rin ọlọ́run ní ma kana Allahu mu'azzibahum wa hum yastaghfirun lóko ìgbà tí wà àwọn èèyàn bá ti ń ṣe ṣèfà ìyàwó ní jẹ wọn wọ́n sí ọjọ́ kan láyé tẹ́ ẹ bá dé tẹ́ ẹ níbi ìsìnkú máa rò kún torí wọ́n dá sí yín lọ́rùn òsì ní ẹ bá débi ọ̀gá tán ayé ọmọ dá sí yín lọ́rùn ìsìnkú máa rò tẹ́ ẹ fi ń kún ni làdéhùn ọlọ́run wípé máa ká Allahu mu'azzibahum ẹ jásí wípé ibi tẹ́ ẹ dé yìí àdéhùn mẹ́rin ọlọ́run bá yín sí tẹ́ ẹ fi débẹ̀. ẹlẹ́ẹ̀kejì ala wasala wa marhaba bikum. àwọn ohun sọ́yẹ́ fi àdébàzọ́ kọ́ wá dùn báyìí ala wasala wa marhaba bikum. bàbá àwọn mutí nawallahu hayatahu wa nasarahu. Suratu Duha láti fún yín ọba tí ó ní ọlá ó sẹ́kù sọ́wọ́ yín lónìí bẹ́ẹ̀ yà bá lò ọdún mẹ́wàá ni wọ́n bù fún yà ọ̀sán lórí nígbà tó wá kí i ọdún mẹ́wàá bá pé ológun márùn bí márùn bá pé wọ́n wá ní ọdún yìí gan-an iná lọ láwọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ èyí ṣe tọ́lá òkè bọ́ lọ́wọ́ yín àṣírí kẹlẹ́ bẹ́ẹ̀ tí ò jọ bọ́ torí pé àwọn àkàlẹ̀ ẹjọ́ ń lò ń jọ tẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹ̀yà àtàwọn àkàlẹ̀ ẹjọ́ jáde ń jọ náà àwọn náà ń bẹ láyé ńgbà náà kọ́dà bí wọ́n bá pè wọ́n bí wọ́n bá sọ̀rọ̀ sẹ́ni márùn bóyá 500,000 bí 300,000 ni wọ́n gbà wọ́n ti wọlé ní sèwọ́n dẹni tí ń sọ̀rọ̀ wọn rẹ̀ dùn. wọ́n dá fídíò sínú mọ́tò báyìí. àwọn ni wọ́n dá nǹkan wọn sínú mọ́tò báyìí sí. hayyakumullah. owó tí wọ́n ń gbà ń jọ náà kí wọ́n tó sọ pé mẹ́ ọ̀kan ó ní owó tí wọ́n gbà. insha Allah. wọ́n dẹni tí ń lè fowó ra yàtọ̀ ní iléeṣẹ́ lórí òun ni. wọ́n bí wọ́n wípé èyí ṣe tí wọ́n máa kú yín tẹ̀yìn sọ̀rọ̀ ọ̀hún aníjọ́ tó ń tẹ́ ń bẹ òun òfin èébú gòkè ṣé kò bú ẹ̀yìn rí. hayyakumullah. ẹ̀yin náà wọlé wàlẹ́ àkùkù wa ń yọ wá wí tí wọ́n á wò ó ní à olùkọ́ gbá ọ lẹ́nu rẹ̀ òun mú tí olùkọ́ padà kó o jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ má ẹni ọba náà wọ́n fi yín gòkè ọba tó nà tó ta ni yóò gòkè àwọn ọba tó nà tí ọ̀dà yóò padà jábọ́ sálùkù lọ́ba àwọn yìí ọwọ́ akẹ́yìn fíìdì lónìí. alhamdulillah. ọkùnrin ẹlẹ́jọ́ wà ń fíìdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí ṣe tọ́sẹ̀ kẹ́yìn nìkan bẹ́ẹ̀ ọ̀nà tẹ́ ẹ gbà tọ́lọ̀ wọn ò fi gba ọ lárọ́wọ́ yìí ní pé ẹni tọrẹ púpọ̀. èmi ò ní ẹni tọrẹ púpọ̀ ẹni ọba yìí ti lè tọrẹ dáadáa ọlọ́wọ́ ní tọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀há sì kẹ̀kẹ́ Suleiman àtàkọ́kọ́ lẹ́bi jọ òun náà
náà máa tọrẹ ní ẹ̀yin náà gba ọrẹ níta látara nábì ọlọ́run tí ẹ̀ ń bá dúró kọ. Alayhi salatu wassalam. ọrẹ níta wọn láyé mọ̀ yín ọlọ́run nígbà lọ́wọ́ yín. Àmín. albarkola Muhammadu rasulullah. Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Suratu Duha ẹ̀yọ̀ kíláàsì. àbá yẹn sí àlùdáká ọlọ́run ti ṣe tá a fẹ́ Inshallah. yóò sì sí. Àmín. àmì ń bẹ lára mufti gbogbo ẹni ọba fẹ́ dà fà láyé ẹwà mi lára mufti. ọlọ́run dá mi yẹn pọ̀ nǹkan tí ọlọ́run ọba pọ́n ìtọ́lọ́run bá pọ́n lè mi ń pọ́n ọlọ́run lọ́pọ́n yóò ẹni ọlọ́run bá sì pọ́n bẹ́ẹ̀ nìkan bá lọ́wọ́ bá bùkù kan àfà òun tó ń wò ní rẹ̀ máa ń bọ̀ ọba yá. inú àríkọ́sẹ̀ kéyìn ó rí lára mufti òun ni kéyìn ó di mufti Ìlọrin mufti gbogbo Kwara State ni mufti Ìlọrin mufti gbogbo tí jẹ́ Nàìjíríà ní àtìlẹ̀ Yorùbá iná mufti Ìlọrin bàbá náà tó wá mufti ilẹ̀ Yorùbá gàdí àtàntàrà wa ni orí lórí àfa gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ mufti Ìlọrin náà ni mufti gbogbo ilẹ̀ Yorùbá tó bá wà láfa wọn. Ìyá ọmọ wa. Ìyàmọ̀ ara wa ló kù. Àmẹ́kí àwọn alẹ́bí ẹgbẹ́ yìí, wọ́n ń pè wòlí kan ní Ahmadu Kandi Basa. Wọ́n ń pè àfa àkàrí Abu Ishaq al-Maghribi. Ahmadu Kandi Basa yìí, ọmọ kéwù Abu Ishaq al-Maghribi ni. Ọwọ́ ajá àlùbáríkà sí Abdulkadiri. Sallallahu sirruhu. Sí Abdulkadiri, ọwọ́ rí sí Abdulkadiri lójú oorun ní Ahmadu Kandi Basa yìí. Sí Abdulkadiri wá dé adé òní ìfowópamọ́ nígbà tí ó jí sáyé ọba adé lórí ẹ̀ lóòótọ́ ọ̀hún lè gbé bá àfa rẹ̀ tí a ń pè ní Abu Ishaq al-Maghribi yìí sì máa bá àfa rẹ̀ ṣẹ́gi lóko ní máa lè gbé nínú ìbá àfa wa ní adé yìí mú wákè nínú òde àfa jẹ́ àlùbáríkà ọmọ tó wẹ̀ ọwọ́ àgbàdé náà àfa náà dé àfa wa ní tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé eré tí adé sí Abdulkadiri ti wọ̀ yìí èmi náà gbọ́dọ̀ ẹ̀rù náà ọ̀gbọ́dọ̀ bá wọn ṣẹ́gi lóko mọ́ sábà yìí pé àfáàní ó yí ọmọ kí ó mú wípé ìwọ náà ti di nǹkan ó ti gba òmìnira ara rẹ ọmọ kí ó ní kò sí tọ́jọ́ àsìkò tó ń ní adéṣẹ́ Abdulkadiri lérí lọ́wọ́ ẹ̀sẹ̀ wa bẹ̀rẹ̀ kí ní bá fà wọn ọwọ́ tó wọ́n lè fi di ṣiṣẹ́ lẹ̀ àbáyé máa wulẹ̀ sẹ́ni máa wọ́n náà ti di nǹkan olówó máa ṣe kí ní máa lọ ní ọwọ́ ló kó omi níbo ló kọ́ sẹ́ni kalẹ̀ ọwọ́ náà wọ́n yóò gbé igi lẹ́lẹ̀ yóò gbé ibi ṣe igi bá fò lérí ẹ̀. Bíkí ti wá fò ẹ wá náwó sí igi báyìí, igi ṣe lókè. Ìwọ́n ní wọ́n igi máa bọ̀, igi ọ̀dà lóhùn igi lókè, ọwọ́ rẹ̀ ò tó bẹ̀ má. Ọwọ́ ní kó wọ́n lè fún àfa àwọn ní èsì ìmọ̀ tó ń rí. Tó bá ti gbé ẹsẹ̀ kan yóò sì tẹ̀lé. Tó gbé ẹsẹ̀ kan yóò tó tẹ̀lé. Ọwọ́ á di kàrámà fún ọmọ akéwú pé gbogbo aráàlú àwọn èèyàn máa ké pé àwọn oníwẹ̀ ni. Igi ní èrè tẹ̀lé èèyàn yìí, ọwọ́ ìdílé àfa rẹ̀, ebo ìdílé àfa, ọwọ́ ní wọ́n àfa ìmọ̀ tí mo rí ni wípé gbogbo igi lókè tí bá wá ní kí n gbé ẹsẹ̀ ní igi tẹ̀lé yìí. Àfa rẹ̀ ti ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ pé mo ti sọ fún ọ. Wípé tí adéṣẹ́ Abdulkadiri bá ti dé, ọgbọ́dọ̀ orí ẹ̀rù mọ́, ọwọ́ ló rí gbà. Látara wípé ó dè èèyàn tán, oní ìjà àṣà Abdulkadiri lọ́wọ́ tán, ó ti dè èèyàn. Wá fi sídìmá lẹ̀ ọ̀nà wa di kàrámà fún ọ. Òun ló bí kàrámà wípé kìkì ọmọ àtẹ̀lé ọ. Ìdìmá mi ló ń ṣe ọ wá bí kàrámà. Ẹ̀yin náà di mú títẹ́ tí bàbá wa mòdìrú bá wá dìde ẹ̀ wá sáré dìde báyìí. Ẹ̀rí gbẹ̀rọ ẹ̀dí mú títẹ́. Mufti Ìlọrin sì ní kọ̀sá àfa àkọ́tẹ́ mufti Ìlọrin. Mufti náà là àfa àgbà lọrin. Wọ́n gbogbo olùtí mufti bá wà wọ́n àfa àgbà rẹ̀. Àbí ní Asiari tí wọ́n tún yẹ sẹ́wù lẹ́ Asiari lọ́tọ̀. Àmọ́ kò sí sẹ́wù Ìlọrin. Ayakumullah. Tí Ìlọrin ní bẹ̀. Kí ọ ajẹmú tí ó ní bí Ìlọrin, ìlú tá àfà ní mi fi mímà tẹ́. Wọ́n tún wá ìrìn wípé àfà mi nìyí. Ẹni pé wọ́n ẹni bẹ́ẹ̀ yọ̀ máa di kàrámà fún. Gbogbo tí ó jẹ lò ó dalẹ́ nù. Ẹni ọba ti tọ́ bẹ́ẹ̀ ti ń tọ́ yìí àdúgbò lò ó dalẹ́. Ọba tó gbé fíìdì náà tí ó mú ẹ̀yẹ wọn delegation lásìkò tí àwọn èèyàn ń wọ delegation lọ. Ẹni ó sì wọ delegation táwọn wílẹ̀ kan wọn àwọn àfọ̀njálàbí ni wọ́n fún sẹ́lù. Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. Àwọn àfọ̀njálàbí ni ìjọba ti bẹ̀rẹ̀ sí ikú àwọn àfọ̀njálàbí ìjọ òun nìkan
fún un tọ́ atọ́rọ́kọ́rọ́ wọn dá padà fún un ọba tí ó gbà lọ́wọ́ ti yé mẹ́ta láyé. آمين. وضحى بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى عن يدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. آمين. اليوم إن شاء الله. إنه الله. oyè tí wọ́n fi ń jẹ yìí tí oyè wọn ló kọ agbẹ́sìnká ẹ̀ẹ́dẹ́ parẹ́ o. Àmín. ẹ̀ẹ́dẹ́ parẹ́ o. Àmín. ẹ̀ẹ́dẹ́ parẹ́ o. Àmín. ṣé ká dàbò ló fi ń joyè. Ojú Allahu ta'ala àìní. ló ti a tọ ọlọ́wọ́ fi àlékún èrú ẹ̀rọ kò fún yín tó kọ́ ọ̀dọ́ ayọ̀. Àmín bàbá. Bárúkọ láàrin ni ọlọ́. Àmín. ẹ ti kú múra alẹ́ náà. Allah. ọlọ́wọ́ sí. Allahu kú múra December 17 náà. Sa'ala. Gbogbo ẹ̀ èyí tó lọ ń lórí ẹ̀hún sẹ́ni tuntun la kí yọ kéde ọ̀hún jẹ́ ọ̀hún ti mú ti. Ìyá ń bùrọ̀ sẹ́mi. Ìlọ́yọ̀ gbà lẹ́nu. Báwo ilé ìjọ bá lọ? Aláàlọ́ ẹ kú múra. Sábò àyà kóta wa ilé àsìlè. Pàtìtì rẹ o bí a bá sì sọ lẹ́nu pé ẹ ṣe pàtìtì rẹ wọ́n pàtìtì rẹ bàbá tiẹ̀ náà lẹ́nu. Wọ́n sọ ní gáràjì. Ájò lálẹ́ mi àmọ́ tẹ́ fi ilẹ̀ fún wa àmọ́ yẹ́sì amúnágà tí ó ròyìn dáadáa tẹ̀ sí pẹ́ ẹ ti kú ti inú ọgbà mọ́kàsí yìí tí èyí bá sàlùbáríkà dáadáa yìí bàbá àmùdírù wa wọ́n láwà nínú ẹgbẹ́ ṣe nílé ayé bẹ́ẹ̀ yẹn bá bẹ́ẹ̀ ṣe kátàkátà sí ẹ̀sọ́ fún ẹ láwà nínú mùdírù ní bẹ́ẹ̀ lórí mi ẹ̀rí nǹkan níjọ́ sí òṣàṣì yìí tí ó sì bá àlè jẹ́ ó ní káì ó ní láwà ní ṣé adáná bẹ́ẹ̀ lórí mi bàbá dánsà láti bẹ́ẹ̀ lórí mi wọ́n wáyé àfàdáná pa lóòrùn bẹ́ẹ̀ bí tí wí ní ẹ̀bá tako mi yọ tako àfàdáná mi la bí ẹ̀bá tako ẹ̀yìn náà yọ tako mùdírù mi la lọ́dọ̀ láàrin mùdírù ní bẹ́ẹ̀ ní orí ìtọ́ eré lórí bẹ́ẹ̀ náà ní gbogbo ra orí ìrìn táwọn àmọ́ àwọn èèyàn tẹ̀lé ẹ̀yin mo fẹ́ kí ẹ pé àwọn tẹ bá máa wípé tó ló wà bẹ́ẹ̀ ní fún àwọn ìdárí ayé àbàwà tó bá yẹn lọ́rọ̀ yìí náà yẹn ayébẹ̀ kọ́ ni wọ́n sì ní àlẹ́ àárífù yà àárífù lẹ̀ àárífà. Eégún tó sí kéfà awúráwọ̀ ni. Kí ló pé? Eégún tó sí kéfà awúráwọ̀ ni. Wọ́n ríra wọn nù. Pọ́jẹ́tì bẹ́ẹ̀ bá a bẹ́ sí èrò lẹ́gbẹ̀ẹ́ pọ́jẹ́tì wù. 10 million naira. 10 million naira. Tọ́ pọ́jẹ́tì 10 million bẹ́ẹ̀ ọ̀làlẹ̀ ní just 10 million. Jẹ́sí àbúrò náà wọ́n ṣe dáa ọ̀ṣun wà fún kékeré báyìí. Bí ọdún ẹ̀ láàbù wà máa wá ní awásálẹ̀. Kí a lè máa fún bàbá wa Mufti ní àyè àti gbádùn wọn dáadáa. Ẹ má jẹ́ á ṣe wàhálà púpọ̀. Ṣé ẹ láwọn tí ó fún wa ní abẹ́ ilẹ̀ ló gbé kalẹ̀? Ṣàbẹ́ ní Allah. Ẹ má wọ orí ọba yẹn. Ẹ̀mí yóò lé ṣe àwọn àfáànù. Mo ní èèyàn lè pàdé Mufti láyé kó má ṣe rí rẹ̀. Ṣáàlá. Èèyàn lè àbẹ́yẹ pàdé Mufti kó lóun ṣe rí. Àgbọ̀gbọ̀dọ̀ ṣe rí mọ́. Wọ́n àti bá mẹ́rin púpọ̀ látọ̀dọ̀ Ọlọ́run wọ́n bá pàdé Mufti kò ní ṣe rí mọ́. Inṣáàlá. Bẹ́ẹ̀ lónìí ìyá náà wáyà yìí ẹ̀wọ̀n oníṣòkun yìí. Àmín. Lákòólá àwọn ọmọ. Ahlan wa sahlan. Àjùwà àṣetàkọ̀ káàdì ìwọ́n ìmáàmù. Adamallahu hayatahu wa nasara. Àti ìmáàmù Hasbunallah. Ayélujára. Tààkà tàbá. Gbọ́dọ̀ ní ọlọ́mọdé ìyá ìmáàmù. Olóyè ọba ni yí. Tọ̀. Àti sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́kẹ́ tó dé. Gbogbo ẹni ti kàrámà ni. Wo àwọn ọmọ tó. La ilaha illallah. Ẹ̀ẹ́dì àwọn àbáà ni àyíkò láìpẹ́. Aláàbí wa ṣé àgbàkáàdì ó lè máa rò ó. Ẹ wá ní òkú lẹ̀.
ẹ jòkó ti mú tí ọ̀dàbẹ̀ ìmáàmù àti ọ̀dà ọkọ̀ akọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ọlọ́wọ́dì àrí ilẹ̀ aláwọ̀sára náà mú tí ayyadaka Allahu bi nasrihi Amin. ayyadaka Allahu bi nasrihi Amin. wa atala Allahu baka'akum Allahumma amin. ọlọ́run mọ́sá fi ẹ̀mí ilẹ̀ Amin. ọlọ́run mọ́sá di ẹ̀lú kọ́pẹ́ dáadáa Amin. ọlọ́run yẹ́sí àdúgbàdà Ilé ìkọjá bẹ́ẹ̀ o. òní tó pé mú tí ìyá ilẹ̀ dà Allah. ọlọ́run ayé ọlálẹ̀ mi Adama Allahu hayata. òní tó pé mú tí bẹ́ẹ̀ òkúlẹ̀ mọ́sá lẹ́tìrábì bẹ́ẹ̀ bá bá mú tí ní kò ní sẹ́ni ibú kò ní sẹ́ni ibú kò ní sẹ́ni ibú kò ní sẹ́ni ibú ó ní tó mú tí bẹ́ẹ̀ kalẹ̀ torí pé àbá mòdì irú dáwà ní tánú àṣì chọ́ọ̀chì tání torí pé bàbá mòdì irú gbé láwà ní fún mufti sì wọn bẹ kálẹ̀ ní wọn fẹ́ fi àdúrà lé yẹ́sà gbọ́kà wá ní project 10 million Just 10 million naira. just 10 million naira Kò tí ẹ̀ kọ́. wallahi isma billahi la ilaha illa huwa tí ájí ọlálẹ̀ nínú ọba ṣe tí ó wí káníkò wí bẹ́ẹ̀ ara tí mi ọba dá ní wípé ìwà lùtọ̀ kí mú tí ọ wá gbà ẹni olówó ní gba olówó tó ráwọn olówó yẹ pẹ́pẹ́ ní tí ọba ní àmọ́ olówó a máa fúnra wọn ẹ̀hẹ́ ara wọn kára wọn àmájú ọlálẹ̀ ní ní pé mú tí bẹ́ẹ̀ kalẹ̀ ẹ wá lẹ́ ní project 10 million kó wọn máa wá fi ọwọ́ ra ara ọwọ́ lọ níbẹ̀ Ìjọba mufti. olólókọ ọmọ ló kọ ìyàwó ló kọ ìyá tó bí ló kọ ìyá náà bẹ́ẹ̀kálẹ̀ bí ìyá tó bí alájọ́ ọlálẹ̀bẹ̀ bẹ́ẹ̀kálẹ̀ ìyàwó náà lójú okun ìyàwó àti ìyá lójú okun ayébẹ̀kọ́ Àwọn pílà méjì nù. ìyàwó wá dàbí àbúrò fún yà ẹni pé ìyá náà bẹ́ẹ̀ dàgbà ọlọ́mọdé ìyá ló kún lẹ́mìí dáadáa Amin. ìyàwó lọ́wọ́ funfun lẹ́gbẹ̀ẹ́ yàyà mi àwọn ẹ̀gbọ́n làwọn ìtọ́ wà ní ọ̀run ó ti dábà ó ní pẹ̀lú òkú ọlọ́run ọmọ wa fún wọn ti gba owó náà tí ó fi pé 10 million náà Allahu akbar. kí mo sì ọlọ́run jẹ náà Allahu akbar. ẹ̀yà láàfà tí wọ́n jára bí gbẹnu rí wọ́n á dákọ̀ 10 million wọ́n bá sẹ́là bí wọ́n gba 10 million ọmọ wọn ti ti yẹ̀bùn lọ nínú ilé ọ̀nà ẹ̀gbọ́n náà tó fi tẹ̀kù bí Allahu akbar. àgbégbálé kọ̀ mú bàbá ọlọ́mọ ọlọ́wọ́ sàlékún dáadáa ọlọ́wọ́ sàlékún dáadáa abáríkà lórí yẹ́sí àdúnáká ndégbóná ó ní 10 million naira ó ní pẹ̀lú òkú ọlọ́run lọ́dọ̀ gbogbo àwọn táwọn yìí ó 10 million naira Yóò pè é. yóò tọ̀ ọ́ Báríkà bala nílé. tọ̀ tèmi kọ́ Ókè. àmọ́ ọ̀rọ̀ má ṣe máa wọ̀ ní last year èmi mo ṣe wá sí ẹ̀yìn last year owó tí ẹ promise mi last year o kí ni nígbà ewa ebi ẹgbà mi yà ọsùn màmá yìí ẹni ẹgbà mi ewa ló akọ mọ́tò mi Iṣẹ́ kí mo gbà. mo wà ní ìṣẹ́ náà wò ọ̀tọ̀ ní ọ̀tọ̀lẹ̀sí ọlọ́wọ́ ẹ má jẹ́ àdá gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn kí ni tèmi lẹ́yìn àti pọ́jẹ́tì ẹ̀yà ṣe é sàn náà gáàdì wọn èmi ń lọ lọ ní ọkẹ́ ẹ̀yà àtàrà ilé àyè tèmi ọgbọ́dọ̀ sínú pọ́jẹ́tì òtèmi yé ṣe pọ́jẹ́tì owó àdúrà wípé ọlọ́run dé ìfẹ́ nínú òru tèmi inú tèmi. Owó àdúrà táyé ṣe. Yàrá ẹ̀ kí mo sọ lọ́rùn. Allahu akbar. Wọ́n ló tẹ̀lé akramakumullah ní barakati ní barakati ní. Ìwọ fi yín lé. ọlọ́wọ́ jà ẹ̀dá tó ẹ̀ńbẹ̀lẹ́gbẹ̀ẹ́ mú tí kí n má kó àbí ọ̀dà èèbọ̀ aláàdìwà ìmáàmù láti sífù láti ìjẹ̀múgbó wọn ní owó ájí ọlálẹ̀mí òkèrè ọlọ́wọ́ fi àlùbáríkà sí. Àmín. a sì wọ́n tó ha kan fún ájí ọlálẹ̀mí yẹ́sì àtúndàgà yẹ́lẹ́ lè tó gẹ̀dá gbọ́dọ̀ ìwà yìí àbí kára lọ fẹ́ ká parí ẹ̀. Ó ti di wá sí.
kí n kó àdúrà lọ́wọ́ yẹ sàdúrà àlùmọ́sì rẹ̀ yẹ sàdúrà lọ́dọ̀ tí kàmí ká ìdí ká. náà kátó sí wà wọ́n ha àwọn ọ̀rẹ́ tó bá jọ lálẹ́ wàlà àwọn ọ̀rẹ́ yà ẹ̀fọ́ yà. gbogbo ẹni tó tẹ̀lé àjọ lálẹ́ mi ẹ máa bọ̀ wá. ọlọ́wọ́ fi ara àlọ́ ni àmọ́ àwọn Suleiman ọ̀dà Allahu Akbar ọmọ àrà ní adákìrù Allahu Akbar àyíjà ní àdébùwà tọ̀ àjíwá alágbára omi ọlọ́wọ́ sàdékù dáadáa. Àmín. Bàbá alágbára omi náà nǹkan tó wọlé sí bàbá náà. Allahumma àmín. Òun gbogbo wá sí. Ọ̀dà ajáwé o, àbẹ ẹgbẹ́ ọkùnrin lẹ́gẹ́lẹ́gẹ́. ó ní nǹkan kan wọlé sí. Allahumma àmín. Ọ̀dà Muhammadu Rasulullah. Sallallahu alaihi wa sallam. Àgbà òní Buhari ọgbà tàṣọ́wùkù rẹ̀ ẹ̀jọ́ fàyà yìí. Ayé ti inú òní bíà. Àmín. Ọlọ́run sì máa dáàbò rẹ̀ wọ̀nyí. Àtàbí ìdáná àdúgbò àmì àti gbogbo yín pátá. Ọlọ́run sà sí ilẹ̀ fún yín. Àmín. Ẹni sọ ẹ̀kọ́ owó tẹ̀ mú wáyé owó kílò. Ẹ̀kọ́ ẹni sọ ẹ̀wá tó ẹni sọ tó pọ́jẹ́tì ni àbí owó àdúrà. Sára wù ọba ẹ̀kọ́ pọ́jẹ́tì ni eléyìí kéré tó wà àdúrà nìyí. Ẹ̀wá ẹ̀rẹ́ ìlú ẹ̀kọ́ lọ́wọ́ yìí. Àwọn àfáànù ẹ̀yẹ tí àfáà yìí owó àdúrà nìyí. Owó àdúrà nìyí ìgbàlá yìí. Ájìjà bí àdúgbò à ìlú lè máa ló àdúrà lẹ́kọ̀ọ́ 2,000 naira. Ọ̀yà kó kìlẹ̀ lọ. Àmọ́ ká sí ilé ìfáàdà tí tàbí ká ilé ká àbí ọlọ́run jọ máa lọ. Ó kúra ní sáàdì mọ́ òfin kò ní àpò. Ọ̀yà tọ́ ẹ̀yin olówó pírójẹ́tì náà. Olówó pírójẹ́tì náà. Ó wà lóra kọ́ wù. Tó ń lo onílẹ̀ tí bá àbáyá fọ́tò lẹ́ẹ̀kan tó lé. Ẹ̀dùnkó ti bàbá ẹ̀sìn bá wọn ya fọ́tò. Ẹni tí ọ̀bá lè fi ilẹ̀ báyìí ní kìsì. Àkáàtì ọba pẹ̀lú táwọn yẹn sì. A sì gbé bó ẹ̀ sí wa. Àdúgbò sí àyè. Ẹ bá tó gbé wá sí. Ó wà tó àgbọ̀. Àfa wa àgbàdo. Ọlọ́wọ́ wa pẹ̀lú. Àwọn project ìlú 20,000. 200. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ẹ̀wá ẹnjìnìá. Adi ọ̀kan lọ ẹ̀mbọ̀ wa ẹ̀mbọ̀ adi ọ̀kan lọ máa láti Amẹ́ríkà ọ̀nà wọn sẹ́ni 25,000 naira kọ́ máa jẹ́ owó project fún aṣèwọ̀n lálẹ́bí. Bàbá yẹn ẹnjìnìá Abdulgani ó ní 200,000 naira. Wọ́n ẹ̀rọ kò tó lọ lọ́wọ́ ẹnì kan ó kọ́ máa kọ́ kalẹ̀ bá. Kó wọ́n kọ̀ sọ́jà. Ẹ sì kó pẹ́ ẹ̀kọ́ kọ́ wọn kalẹ̀ pẹ̀lú owó náà. Tato ni ẹ̀bọ́ sí àyè. Èrò tí owó project 20,000 tèmi dà tèmi kọ́. Ó àwọn ṣe Owó àdúrà nìyí ọ̀nà àbẹ̀tẹ̀ dára. Ẹ transfer owó project ọ̀yà máa kó kọ́ kalẹ̀. Láti ọ̀bàdé Àtàwọn ènìyàn tó máa ṣe. àwọn àdúgbẹ́ ayọ̀ lálẹ́ ní àwọn àdúgbẹ́. Ẹni ó lé ẹ̀lú ta ló tó kù. Èlú 25,000 owó project owó àdúrà owó àdúrà nìyí. Adájọ́ bá yóò 25,000 bàbá yìí 20,000 bàbá yìí 200,000. Tó ẹ̀kọ́ ọba jọ lálẹ́ bẹ́ẹ̀ yìí kí ló kọ́ rẹ̀ Mazara Muhammad lele tó fẹ́ gbà padà ní.